Hello there, welcome to the Gist Unplugged TV Live. On the Gist today, Yoruba Nation fighter Sunday Igboho reportedly arrested in Cotonou. Let's check out the story. Yoruba freedom fighter Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has been arrested in Cotonou, Benin Republic, by security operatives in the West African country. Igboho was said to be arrested Monday night after fleeing Nigeria to evade arrest by Nigeria's secret police. According to the report, a source privy to his departure from Nigeria said he had perfected plans to secretly escape from Nigeria through Cotonou and was heading to Germany. He was, however, nabbed by security operatives in the neighboring country. Another source who is privy to the incident said Sunday Igboho has been arrested in Cotonou. He was arrested about an hour ago. He was supposed to travel to Germany through Cotonou this night and wanted to leave Africa through Cotonou. He was arrested by security operatives in Cotonou. They are planning to bring him back to Nigeria. You remember that the Department of State Services had declared Igboho wanted after his operatives carried out a bloody midnight raid on his residence in Soka area of Ibadan, Oyo State capital. In case you do not know who Sunday Igboho is, let's check out some of his comments regarding the Yoruba Nation. Talk, they can kill you. If you talk, they can detain you, they can jail you. So enough is enough. Enough is enough. Enough is enough. This country, there's no security. So starting from now, we don't want any Fulani men in our land to come and disturb our father, our farms, our sister. If you are meet any Fulani man, we are ready to face him and destroy them. Starting from now. Of course. If any police attack us for that, we are ready for them. We are ready. Yoruba people ready to this country. We are ready to face the country that you don't have mercy for Yoruba. We have taken back our territory. Yesterday, we meet many, my brother, I meet some, maybe like a 5-year-old boy, 6 years. There's no father. They don't have house to sleep. They don't have anything. If you see all this small boy, they smoke Indian air. I swear. Oh my God, this country is finished. We don't want Nigeria anymore. We want Yoruba Nation. And we are not fear anybody. We fear only God. Thank you. Enough is enough. Enough is enough. There's no going back. Ní Yorùbá, bàbá wa lélẹ́yìn, gbogbo ọmọ Yorùbá ọ̀dọ́ Yorùbá pátápátá a support bàbá wa torí pé bàbá wa ń béèrè ẹ̀tọ́ wa fún wa. A dẹ̀ rí pé bàbá tó mọ iye ọmọ lélẹ́yìn, bàbá ń rò pé nígbà tó ń bá dàgbà kí ni àbọ̀ tó ń fẹ́ jẹ́ fún àwọn tí wọ́n ti lọ. Bàbá ti gbé wa délẹ̀ lérí náà already. Torí pé ohun tá ń fà yìí kò sí padà sẹ́yìn lórí ẹ̀. Kò sí o. Kò dẹ̀ sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run torí pé ọmọ Ọlọ́run làwa ṣe, ọmọ bàbá làwa ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi. Ẹ̀rù kankan ọba wa torí pé Ọlọ́run ló gbé bàbá wa dìde, ó ti fi àwọn ọmọ akíkanjú tì í lẹ́yìn. Ẹ̀rù kankan ọba wa o. A bẹ̀rù anybody níbi tí nǹkan dé dúró báyìí torí pé ìlú tí a pera wa ní ìlú tó pera ní Nàìjíríà tí ò sí ààbò fún àwa tá a wà ń bẹ̀. Àwọn Fúlàní ń pa wá. Wọ́n bà gbogbo dúkìá bàbá wa jẹ́, wọ́n fi ń tún tí wọ́n ṣe. Wọ́n rẹ́pù àwọn àǹtí wa, àwọn àbúrò wa, wọ́n tún ṣe fídíò, wọ́n mọ̀ jẹ́ kárí. Ẹ̀yìn ẹ̀ wá jẹ́ ẹ̀tún fi hàn wá. Fúdí èyí, ẹ̀mọ́ gbẹ́nu gbogbo ọ̀dọ́ Yorùbá sọ̀rọ̀ pé a fẹ́ wọn mọ́. Ní orílẹ̀ wa ń bí kálukú dirẹ̀ mú. Ìlú Benin Republic, wọn ò tó Ọ̀ṣun State. Kí ni mo sọ fún yìí? Wọ́n dáṣẹ́ lé ayé wọn, wọ́n dẹ̀ ń gbádùn ara wọn. Àlàáfíà wà ń bẹ̀. Àbọ̀ wà bẹ gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ń jẹ adúró, wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀, ṣe nǹkan oríṣiríṣi nílẹ̀ Benin wá ní kí wọ́n mọ gba ìwé wọn lé ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí àwa gbọ́njú ìlú Ghana wọ́n máa ń wá lu wálẹ̀ Yorùbá ń bí, wọ́n máa ń ṣe so bàtà súnmíkà lábàáyọ tó ń jò ní bàtà tó ń jò, iṣẹ́ tó wá ń ṣe ń bí nìyẹn. Bọ̀ nísìnyí àwọn ọmọ Yorùbá wọ́n ti di ẹrú nílùú Ghana débi pé Ghana ń lé wa pé ká máa lọ lu wa. Adẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà. Gbogbo agbára tí ń bẹ́ẹ̀ lù Nàìjíríà ń bí kò sí Yorùbá mẹ́. Ọdún 16 rèé tí ọmọ Yorùbá ti ṣe IG. Buratai àbíkílẹ̀ tán láwọn ilé lẹ́lẹ́dẹ́ mẹ́ta yìí. Chief of Staff Army. Yorùbá ò débẹ̀ rí. IG tí ń bẹ́ẹ̀ lù yìí.
Hausa Fúlàní ló ń ṣe, àwọn náà ń ṣe ọ̀gá sójà, àwọn náà ń ṣọ̀gá SS, àwọn náà ń ṣọ̀gá gbogbo nǹkan láyé kò sí Yorùbá nìkan. Wọ́n làwọn fún wa ní vice president extra tire dọ́mítà tí ó lè sọ̀rọ̀ tí ó lè béèrè ẹ̀tọ́ Yorùbá fún. A dẹ̀ rí pé gbogbo àwọn bàbá wa tọ́jú olóṣèlú yìí wọ́n ń tà wá ni, wọ́n fi wá gba game, wọ́n fi wá ṣe business, wọ́n fi wá gba contract. So fúdìí èyí eléyìí tá à ń ṣe lẹ́nu yìí gbogbo àwọn ọba wa pátápátá látòrí Ọọ̀ni Aláàfin gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá ni wọ́n ń bẹ́ ń bì báyìí. Ṣùgbọ́n ọba tó bá fẹ́ sọ fún wa pé òun ò sí ń bẹ̀ kó ṣe fídíò kí gbogbo Yorùbá rí. Gbogbo àwọn tó jẹ́ bàbá wa látòrí bàbá wa tó wà lẹ́kọ̀ọ́, bàbá wa Ayọ̀ Adébánjọ, bàbá wa tó jókòó gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí bàbá wa Ayọ̀ Adébánjọ mọ̀ sí, gbogbo Afẹ́nifẹ́re mọ̀ sí, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ sí, gbogbo ọ̀dọ́ Yorùbá mọ̀ sí, àgbà tí máa ń bẹ nílẹ̀ Yorùbá yìí tó bá ní òun ọ̀fọwọ́ sí nǹkan tí bàbá wa Bánjí Akíntóyè ṣe lé ní afẹ́kọ́ ṣe fídíò. Ohun tí a fẹ́ ni pé òmìnira fún Yorùbá ó sì ti bẹ̀rẹ̀ láti òní tí bàbá wa ti sọ̀rọ̀ tí bàbá wa ti pàṣẹ. A sì nígbàgbọ́ yìí pé mímí ò lé mi bàbá ọ̀dẹ̀ sí ẹnì kankan tí ó lè fa ọmọ Yorùbá kan ní aṣọ níbi tí gàdédó tí a bá ń gbọ́ bìkan yìí pé ọlọ́pàá kan tàbí sọ́jà kan tàbí SS kan ó fi ọwọ́ kan ọmọ Yorùbá kan yóò dògùn ni o. Ó ti tó gẹ́ mo ń gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ pé a fẹ́ gbogbo Fúlàní agbénipa lórí ilẹ̀ wa mọ́. Láti ìsinsìnyí lọ a dẹ̀ fẹ́ gba gbogbo àwọn bàbá wa níyànjú tí wọ́n jẹ́ àgbẹ̀ kan padà sóko wọn. Láti ọ̀la lọ a bẹ̀rẹ̀ sí í rin gbogbo ìletò déletò láti mọ bá wọn sọ̀rọ̀ kálukú ọmọ padà sóko rẹ̀ ní ìrọ̀rùn. A dẹ̀ rí pé a mójútó wọn débi pé a ní rí Fúlàní kankan tí ó yọ wọn lẹ́nu mọ́ torí pé àwọn Fúlàní yìí wọ́n ń jẹ orúkọ wọ́n ń ba dúkìá àwọn bàbá wa jẹ́, wọ́n ń jẹ oko, wọ́n ń ba bàtà nǹkan jẹ́ láti lè jẹ́ pé kí àwọn ọmọ kó ata tiwọn àti tòmátì wọn àti sun wọn tà fún wa wọ́n ti sọ wá lẹ́rú. Ẹni pé gbogbo ilẹ̀ Yorùbá ní Fúlàní ti yọ apó, ààfin Fúlàní ó ju ààfin àwọn bàbá wa lọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá dáadáa, wọ́n ti yọ ẹni pé wọ́n ti gba agbára kó lọ́wọ́ Sẹ́ríkì kan, wọ́n ní kó wà lábẹ́ baálẹ̀ léyìí tó yẹ pé bó ṣe yẹ kó wà nìyẹn. Gbogbo ìyà tí àwọn Fúlàní yìí fi ń jẹ wá, gbogbo agbára tí wọ́n ń lò yìí, wọn ò tí ì bí ọmọ Yorùbá kan dáa ó lorú ẹ̀ nílùú wọn. Àwa Yorùbá tá à ń gbé nílùú wọn á lágbára kankan. Kí ló dé tá wá ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa? Kí ló dé tí à ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa? Tọ́dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní sẹ́nítọ̀, tí wọ́n ń pera wọn ní ọ̀nà erékùn tó ń sọ lórí wa wọ̀nyí, wọ́n máa lọ nínú go-slow, wọ́n rí àwọn ọmọ ọdún mẹ́rin, ọmọ ọdún márùn-ún tí wọ́n ń ta gúgúrú, tí wọ́n ń ta pọ́pọ́, wọ́n dẹ̀ tún mọ́ ọ̀rá jẹ lọ́wọ́ ẹ̀ rí pé ẹni ìparun èso lórí gidi. So fúdìí èyí àfẹ́ wọn mọ́, ohun tá a fẹ́ ẹwòye ọmọ Yorùbá ti bẹ káàkiri. Àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ. Àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ. Kí ló wá dé arọ gbogbo àgbáyé, gbogbo àwọn United Nations kíkiri yóò tó dá wàhálà lẹ̀ kó tó dogun kan á pín wa. Tí wọ́n bá wá wá àwọn ọgbọ́n afẹ́wọ̀kọ́ àárọ̀ wọn kan wá dá sí. Ó tó di pé yóò dogun tí wọ́n bá wá dá sí yóò kọjá ọ̀tọ̀ rò. Torí Well, we'll bring you more updates as this story unfolds. Remember to like and subscribe to Plug TV Live before you go.